ìwé àdàgbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 àtìwé àdàgbà wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá wá. gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn ẹ wálé ẹ wá tún lè ṣe o. àtobìnrin àtìwé àtàgbà káàbọ̀. Ògbómọ̀ṣọ́ la wà ìdákẹ́ ẹ̀sùnmọ́ wa ẹ̀jẹ̀ àfọwọ́ wẹ̀wọ́ ẹ̀jẹ̀ àfinúlùnú ẹ̀jẹ̀ àfọkàn lùkàn ẹ̀jẹ̀ àpapọ̀. tá a bá fọwọ́ wẹ̀wọ́ sí lọ́wọ́ mọ́ nìgínnígín tí ṣàwò nìgínnígín ọwọ́ sì mọ́ nìgínnígín tí ṣàwò nìgínnígín. mo kí wa kú dédé àsìkò yìí níbi tí a ti ń gbọ́ mi káàkiri àgbáyé. orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Ògbómọ̀ṣọ́ la wà lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́. mo kí Àyàngbádé Ọpẹ́yẹmí olówàndé kámẹ́rà. mo kí Ìmọ́lẹ̀ Abíọ́jẹ́là. mo kí kékeré ọdẹ. ẹ jẹ́ kí n máa kí bá mi tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe agbátẹrù fẹ́tò tòní. bá mi Chief Doctor AVMJB Adigun retired akọgun ti gbogbo l'Ògbómọ̀ṣọ́ aláṣẹ Àyọkà Foundation ààrẹ fún odidi káàkiri àgbáyé chairman fún Sun Job Creation Empowerment Committee. bẹ́ẹ̀ ni mo kí mọ́ mi Helen Adigun tó ń tọ́jú bá mi. mo kí alákìtìyàn alátìkò fẹ́tò yìí ASK Arẹ̀mú Olúṣẹ̀gun Kútì alágbẹ̀dẹ ńsàlẹ̀ ọ̀rá bá mẹ́kẹ́nu. àdúpẹ́ iwájú lámọ́ lọ ọlọ́jọ́ bí wa fún tòní àwọn méjì mọ́ ni bá mi ẹ̀gbọ́n mi bá mi Open Salawu àná lọ́jọ́ bí wọn. àdúpẹ́ ọjọ́ kẹwàá oṣù karùn-ún ni pẹ̀lú bá mi Alábí Michael Ayọ̀délé ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọjọ́ kẹwàá oṣù karùn-ún lọ́jọ́ bí tiwọn náà. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbin àgbọn àtọ̀pẹ ọ̀sẹ̀ yìí ni owó sísan yóò kásẹ̀ ńlẹ̀. ẹ lọ́ mọ́ gbẹ́ kòtò bẹ̀tẹ̀ gbin àgbọn àti ọ̀pẹ yín sí kò ní jù bá ń lọ. ní ìjẹ́jọ́ mọ̀ pé lóṣù yìí ìmọ́tótó ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti bá a ṣe bójútó àgbàrá òun là ń gbé yẹ̀wò. bẹ́ẹ̀ ni àwọn wọléwọlé àgbà wọléwọlé fẹ̀yìntì àwọn wọléwọlé tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn mú gbà lálejò lórí ètò. bẹ́ẹ̀ bá wá kíyèsí bá a ṣe ń bá a lọ lọ́jọ́ náà lọ́hùn-ún ṣe ni wọ́n mọ rírì alága ìjọba ìbílẹ̀ kan tó jẹ́ wípé kòmí mọ́ yálé kágbára mọ́ ya ṣọ́ọ̀bù wọn yà ń yára ń tún ojú òpó omi òpó odò ṣe nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ọjọ́ tòní alága ìjọba ìbílẹ̀ náà ń bẹ pẹ̀lú mi nílé agbára. ẹ dákun ẹ pa fóònù bẹ́ẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú mi nílé agbára. bá mi ẹ kí ara lé kẹ́sì dárúkọ yín fún wa kán mọ̀ yín. ẹ̀yin ará ilé ẹ kú àṣálẹ́ o. àdúpẹ́. a kú ọjọ́ ìsinmi ẹ̀ní. ẹ sà. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ láyé o. àmín lórúkọ Jésù. a kú àjọ̀dún ọjọ́ ìyá tòní. bẹ́ẹ̀ ni sà. agbára Ọlọ́run àwọn ìyá wa wọn ó jèrè àwọn ọmọ wọn. àmín lórúkọ Jésù o. orúkọ mi ni Ògúnládé George Gbadegẹṣin tí mo jẹ́ alága ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ North Local Government. North Local Government. ìgbà wo ni oríire ti chairman yìí kàn yín sà? ní dédé àsìkò yìí ọdún tó kọjá náà ni. ó ń pọ́dún kan báyà bí. bẹ́ẹ̀ni a jẹ́ pé láti bẹ̀rẹ̀ sí celebrate ọdún kan nù. tó àwa tí a wà nílé tá à ń gbọ́ mi chairman wa ní North Local Government àríwá níbi tọ́lọ́ ń gbé náà wà lórí ètò pẹ̀lú wa. ẹ jẹ́ ká wò báyìí ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nìyí bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni sà. agboolé bo. àbí mi ní agboolé Àtàgbọ̀nrín. Àtàgbọ̀nrín. ní òkè ẹ̀bù àkàndíẹ̀ ní ìsàlẹ̀ àfọ̀n. kékeré ọdẹ so Móríkì Àtàgbọ̀nrín. Ìkòyí nìyẹn. ara ibo nìyẹn. Àjàgùsì ẹkùn. Àjàgùsì ẹkùn nìyẹn. ok. Àjàgùsì. ọmọ nígun. ǹjẹ́ àfibẹ́ ńlẹ̀. Àjàgùsì. ọmọ Àtàgbọ̀nrín Taláńgbòdo. Taláńgbòdo àdúpẹ́ tọ́. ìlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ ẹ wò látẹ̀yìn wá báwo ló ṣe rí sà pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó nígbà kan sẹ́yìn lọ́hùn. àdúpẹ́ olóòtú. Yes sir. nígbà kan sẹ́yìn ìlú Ògbómọ̀ṣọ́ ó wà lára àwọn ìlú tí a lè pè ní ìlú tó mójútó ìmọ́tótó nígbà kan sẹ́yìn. nígbà kan sẹ́yìn.
torí mo lè rántí wípé nígbà kan rí àwọn ọkọ̀ akólẹ̀ local government wọ́n máa ń lọ àdúgbò sádùúgbò ó ti ní ọjọ́ tí wọ́n máa ń dé àdúgbò kọ̀ọ̀kan ìjọ tí wọ́n bá ti wá àwọn ará àdúgbò yẹn ó ti mọ̀. ọkọ̀ local government. bẹ́ẹ̀ ni mo sọ fún yín tọkọ̀ yẹn bá ti ń páàkì báyìí kálukú ó máa ru ìdọ̀tí rẹ̀ jáde wọ́n máa kó dà sínú ọkọ̀ yẹn káńsù ó gbé ọkọ̀ yẹn wọ́n kó ilẹ̀ ń lọ wọ́n kó lọ ìgbà tó dáa kan àárẹ̀ àǹfààní yẹn jẹ́ mọ́. àárẹ̀ sáwọn ọkọ̀ bàjẹ́ ni àbí wọ́n kó ọkọ̀ lọ lúmi. àwọn ọkọ̀ yẹn bàjẹ́ ni. a sì tún ṣe. àwọn olóyè kó tún ṣe. ìjọba náà lọ yóò tún ṣe. ìgbà yẹn ò tí ì di chairman o. àwọn ìdí chairman gbà. tí ì di chairman nígbà ìjọba ò tún ọkọ̀ sí àbí ọkọ̀ wa bàjẹ́ rárá kí mò ń rí kan ní àtẹ́ndà níbi ọjà tuntun yẹn mò ń mọ́ rí kan níbẹ̀ tó jẹ́ pé tọ́ ó dọwọ́ lọ so ṣùgbọ́n nìsín kí ni ẹ lè sọ nípa ìgbélé wọ̀nyí pẹ̀lú ìmọ́tótó nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ẹ ṣeun olóòtú ní agbára lọ́wọ́ Ọlọ́run ètò tí mo sọ pé ó ń wáyé nígbà kan rí yẹn yóò padà. àbí kí n sọ pé ó ti ń padà bọ̀. ó ti ń padà bọ̀ yóò padà tún dènà díẹ̀. ó ti padà dé kí oṣù yìí ó tó parí. ẹ já fún chairman látẹ̀wọ́ ẹ̀yin tẹ́ wà ń lé pàtàkì kí n mọ gọ́ǹbì o ìgbọ́ tẹ̀wọ́ yín lókè lérin o ìgbọ́ sàlẹ̀ ọ̀rá o ìgbọ́ ní sàjá o ìgbọ́ ní mọ̀sífà o ọjà agbóhùn gbọ́ tẹ̀wọ́ yín o mọ̀ ń gbọ́ yín. ní agbára lọ́wọ́ Ọlọ́run kí oṣù yìí ó tó parí ọkọ̀ akólẹ̀ Ògbómọ̀ṣọ́ náà tí ó wà lórí títì à ń tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí oṣù yìí ó tó parí àwọn ará àgbúrò ọmọ rí ọkọ̀ yẹn tí ó máa ṣẹ́ ní tí ó máa káàkiri Ògbómọ̀ṣọ́ north. torí ìmọ́tótó Ògbómọ̀ṣọ́ north ó jẹ mí lógún púpọ̀ torí pé ibi tí ò bá sí ìmọ́tótó kọ́lẹ́rà ò jẹ̀nà síbẹ̀. àìsàn onígbà méjì. kò jẹ̀nà síbẹ̀. mọ yàgẹ́ mọ́ su. kò jẹ̀nà síbẹ̀. àwọn olóyìnbó sì ní prevention is better than cure. even is cheaper than cure. so kò yẹ kó jẹ́ pé ìgbà tí àjàkálẹ̀ àrùn bá dé lèèyàn máa sáré kiri ó yẹ ká defend ẹ̀ ká tẹ̀ mọ́jì òde rárá dípò pé a máa sáré kiri. ìgbà tí mo dé ìjọba ẹ̀ sá kí n tó dé ìjọba ẹ̀ mo wà lálága ẹgbẹ́ PDP ọ́fíìsì wa wà lókè àdó kò síjọ́ tí mo kọjá tí ma ti kó lọ́fíìsì tí mo ń lọ sí ọjà Agbó ní printing office mi àgbàna oríta náírà kọjá mo wá máa rí i pé gbogbo ìgbà tójò bá rọ̀ oríta náírà yẹn yànmọ́yànmọ́ ni gbogbo orí títì yẹn wà rí àmọ́ wá máa wò pé wọ́n lọ à ṣé kò sí tẹ́ ẹ lè ṣe sí àárín yìí ni and it's a popular road in Ògbómọ̀ṣọ́ náà. bẹ́ẹ̀ ni o. gbàrà tí mo ṣe dé ìjọba báyìí iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́ gbà mú olóríta náírà yẹn. kí ni ń fa ìdọ̀tí tí fi ń wá sáàrin títì. sáàrin títì bẹ́ẹ̀ ni. a rí i wípé bíríìjì yẹn ló ti di. ó ti di lábẹ́ lọ. kòkó ni wọ́n lò sí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. ó ti di kò sí ní tá a lè ṣe ju pé ká jà ká tún sí lọ. àwa fọ́ àwa ṣe kankéré mi láti gbà yẹn tẹ́ ẹ bá kọjá lórí ta náírà ń sìn bójú ò bá rọ̀ tójò dá èèyàn lè tẹ́ni tí ó sùn síbẹ̀. kí ló dé tó jẹ́ pé ìmọ̀ tó jẹ yín lógún máa mo lẹ ti kọ sára mọ́ mi lẹ ti kọ bára bá mi. ọ̀dọ̀ ìyá tí mo gbé disciplinarian ni ìyá tí mo gbé ọ̀dọ̀ rẹ̀. Olódùmarè. ìyá àgbàlagbà ni ṣùgbọ́n àwọn ìyá jọ̀hún olóòní gbọ́n ọjẹ́ ọparun. that is it. àwọn ìyá jọ̀hún olóòní gbọ́n èèyàn jẹ́ ọparun. ò ń jí báyìí kó o gbálẹ̀ kó o lọ pamẹ́ kó o fàbọ́ kó o tó lọ sùkúù. kó o tó lọ skul ọ̀fọ̀ àbọ̀ ọ̀gbálẹ̀ kó o tó lọ sùkúù. èmi nìkan náà ọmọ tí ń bẹ lọ́dọ̀ yá. Olódùmarè. so àti ọ̀dọ̀ ìyá àgbàlagbà yẹn ni mo ti kọ́ ìmọ́tótó. ọ̀rọ̀ ojú odò òpó àgbàrá gbogbo tí mo gbọ́ pé ń ṣiṣẹ́ lé lórí kí ló tì yín débẹ̀. ẹ ṣeun olóòtú ní ọdún tó kọjá ẹ jẹ́ ká sọ pé òjò ọdún tó kọjá Ògbómọ̀ṣọ́ north ó wà lára àwọn ibi tí àgbàrá
omíyalé tó ti dà wá láàmú. ó sọsẹ́ gidi. ó sì ọsẹ́ gidi. débi wípé aránṣẹ́ pé àwọn sẹ́mà aránṣẹ́ pé àwọn nẹ́mà látàbújá tí wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ ẹ̀ tá a mú wọn kiri gbogbo bí àwọn ojú odò tó ti kún yẹn tó mi wá ń yalé àmú wọn kiri wọ́n take picture wọ́n gba ohun ẹnu àwọn ará àdúgbò wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lọ títí dìsìn àti ìrábọ̀. ẹ ti ìrábọ̀ títí wọn. a wá rí i pé òjò míì ló tún múra láti bọ̀ yìí gbogbo ojú odò yìí ló dẹ̀ ti level gbogbo ojú odò yẹn ló ti level kí la lè ṣe kójú omi ò tó dé kọ́mọ́dé pé omíyalé mi ò tún wáyé. nẹ́mà ò tí ì dá wa lóhùn. nẹ́mà ì dá wa lóhùn sẹ́mà ì dá wa lóhùn ṣùgbọ́n àwa gángan kí la wà ń bẹ̀ fún sẹ́mà ò sì bá wa gb'Ógbómọ̀ṣọ́ nẹ́mà ò bá wa gb'Ógbómọ̀ṣọ́ àwọn bẹ l'Ábùjá àwọn èèyàn wa náà ní ń gbé bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń dààmú pé tójò bá ti sú báyìí ọkàn àwọn ò balẹ̀ mọ́ so làwa wòye pé a gbọ́dọ̀ la àwọn ojú odò yìí at least ojú odò tá a ti là báyìí. ok ẹ fẹ́ kẹ́ ka wọn fún mi. yóò ti fẹ́ tó ọ̀nà 8 báyìí. ẹ ka wọn mọ̀ pé àwọn ará àdúgbò náà ń gbọ́ wa báyìí. ibi tá a ti kọ́ bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti Katangua. o ọ̀dà pẹ́lẹ́ nìkan tiẹ̀ kó síbẹ̀ lẹ́sìn. a bẹ̀rẹ̀ láti Katangua Katangua wá sí Adrin. àtàdrin a wá sí ìsàlẹ̀ ọ̀rá. ọ̀rá tówódé nù. ọ̀rá owódé àtọ̀rá owódé àtọ̀lọ sí Báàkì abàdé Báńdírì Ògbómọ̀ṣọ́ South. ok tó ìyókù kù sọ́wọ́ yín. ìyókù kù sọ́wọ́ South. alága South yẹn gbàlejò mi láìpẹ́. a lọ sí Ọ̀gbẹ̀gún in fact àwọn Ọ̀gbẹ̀gún yẹn mo fẹ́ pa àwọn náà fẹ́ ní problem omíyalé yẹn jù. bíríìjì ń tẹ̀ wá tóró jù lórí títì wọn. phase 3 la sí l'Ọ̀gbẹ̀gún. ok phase 1 phase 2 phase 3 lọ́wọ́ tí mò ń bá yẹn sọ̀rọ̀ ẹ̀ àwọn ará Ọ̀gbẹ̀gún lè testify wípé lẹ́yìn bíríìjì tó líǹkì Owódé lọ Ọ̀gbẹ̀gún lọ léwé tá a wá solution sí láìpẹ́ yìí. Ọlọ́run á fún yín ṣe. nítọ́jú ọmọ omíyalé ojú odò àti ṣẹ́gun rẹ̀. tójò bá sú nísìn ìfọ̀kànbalẹ̀ wà fáwọn ará àdúgbò yẹn kò sí ìpayà fún wọn mọ́ torí a ti la ojú odò yẹn Ọ̀gbẹ̀gún a ti wá sí Kẹnẹrà ń bí báyìí a ti wá sí Apàké ní bí báyìí mọ chọọchì bàbá Ìsáyà wá jáde sí odò òru Sinepa ń bí a ti wá síbẹ̀ a ti lọ Kẹnẹrà a wà ní sọ́ọ̀mì tuntun ní ọ̀nà Àtàkó a gbé láti bẹ̀ wá sí sọ́ọ̀mì because omíyalé tó lọ ní ọdún tó kọjá gbogbo bí sọ́ọ̀mì bàbá òtún kókó yẹn tẹ́ ẹ bá débẹ̀ àgbàrá yẹn bomọ́ sẹ́ni mọ́lẹ̀ ni. Olódùmarè. ọkọ̀ ò lè kọjá lọ èèyàn ò lè kọjá padà. bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yẹn sọ̀rọ̀ yìí tójò bá rọ̀ wọ́n ó fi ọwọ́ rọrí sùn ló fi oṣù ká sùn tí wọ́n tó ń harun. tí wọ́n ń harun ní kò sí ìpayà mọ́. kò sí ìpayà. so n tẹ́ ọ jẹ́ ọmọ ojú odò ní Ògbómọ̀ṣọ́ north. north báyìí. èyí tó bá kù tá a bá mọ̀ ní káwọn èèyàn sọ fún mi gbogbo ẹ̀ láti sẹ́ni. mo rò pé àyè tẹ wà ní ẹ ti ń gbọ́ mi àbí nọ́mbà tẹ́ ẹ sì pè sí wọn pè láìpẹ́ ẹni tí ó mọ̀ ṣàkọsílẹ̀ ń bẹ ń lé agbára pẹ̀lú mi èyí tí wọn bá tí ì ṣe ẹ kàn sí wa torí pé akọgó ń dà mí láàmú pé Sọjí àwọn ò fẹ́ kó mi ọjà bíi tèsín tètè mójútó ká ṣètò lórí rẹ̀ òun ló sì mú ká gbé ilé yìí wá tọ̀ ẹ ṣeun bá mi amókò àmọ́ lápẹ̀rẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù sáwọn èèyàn là ń fa ni àbọ́lọ̀ ní nǹkan bínú sí a. kì í sọ lọ àwọn èèyàn là ń fà. ṣe é gbọ́. àwọn èèyàn là ń fà. ok. tí ìjọba bá da títì fún wa wọn ò ṣe gọ́tà sí. ojú àgbàrá sí. ojú àgbàrá tíjọba ṣe wọ́n ṣe ojú àgbàrá yẹn fún kómi ọmọ kọjá lọ kó fi máa lọ sí ibi odò ni wọn ò ṣe ojú àgbàrá yẹn fún pé ká máa dalẹ̀ síbẹ̀. ìdọ̀tí táwọn èèyàn ń dà sójú àgbàrá ó ní blọọkì àwọn gádà wa ó ló ń jẹ́ kí omi ọmọ fo gádà tó mi fi yálé. àwa tá a bá gbọ́ program Olúwa Tanná bíi ọ̀sẹ̀ méjì ní ìsìn ó pariwo lórí Báàkì pé òun kọjá ní Báàkì òun rí bí odò yẹn ẹ̀rù ń ba òun pé wọ́n lọ́n bójú ọba dé sí wàhálà kọ́ ẹ̀ bẹ̀gbà tó òun ó tún kọjá òun rí pé àwọn kan ti lá odò yìí
àwọn ọmọ àwọn tó là ó ṣùgbọ́n ẹ̀yin ara bá kí ìdọ̀tílẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀. wọ́n tó ń dà bẹ́ẹ̀. ìdọ̀tílẹ̀ tó sójú odò lẹ́ẹ̀kẹ́ ẹ máa dà sí. aláìlójútì. so àwọn èèyàn wa ní nfa kì í sọ lọ́hùn. kì í sọ lọ́hùn àwa là ń fa. àwa là ń fa o. àwa náà là sì ń jìyà rẹ̀. ọ̀nà tó yẹ kó omi ọmọ ìgbà là ń dàdọ̀tí sí. omi dẹ̀ni kò sí bẹ́ẹ̀ ṣe lè dí omi lọ́wọ́ omi ọ̀ wá ààyè kọjá ń tiẹ̀. omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́yàn rìn gẹ́rẹ́. àwa là ń fọwọ́ ara wa fà. àwa là ń fọwọ́ ara wa fà. ìmọ̀ràn wo lẹ ní fáwọn ará ilé. ìmọ̀ràn mẹ́fà wà ara ilé náà ni pé a ti sọ fún yín pé ìjọba à ń ṣètò lọ́wọ́ láti jẹ́ kí ọkọ̀ akólẹ̀ kó wà ní gbòòrò yóò ní àwọn ọjọ́ tí ó máa dé àwọn àdúgbò kọ̀ọ̀kan especially àwọn ibi tí ọjà wà àwọn ibi tí ọjà wà bẹ́ẹ̀ ìjọba ò lè kó gbogbo ẹ̀ tán torí pé Ògbómọ̀ṣọ́ náà ti kẹnu ó tóbi mo ń rọ ẹ̀yin ará ilé àwọn kan bẹ tí wọ́n fi iṣẹ́ ìdọ̀tí kíkó tí wọ́n fi ń ṣe iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn kò sí tó burú nu bí àwa ilé kọ̀ọ̀kan tó ra drum tí wọ́n ra drum tàbí tí wọ́n wá bí àpò kan tí wọ́n ń kó ilẹ̀ wọn sí tí wọ́n wá pe àwọn kólẹ̀kólẹ̀ yẹn èló ni wọ́n ń gba owó tí wọ́n ń gbà ọ̀pọ̀ lóṣù owó tí wọ́n ń gbà ọ̀pọ̀ lọ́sẹ̀ ẹ máa kólẹ̀ yẹn jọ àwọn èèyàn wọ́n wà á kó lọ́sẹ̀ ẹ sanwó fún wọn tá a bá ń ṣe eléyìí a ní rí dọ̀tí mọ́ ní agbègbè wa l'Ógbómọ̀ṣọ́ náà. kí n tó sójú òpó sílẹ̀ ṣé ẹ ní agbára gẹ́gẹ́ bí alága council láti yan àwọn ẹ̀ṣọ́ abẹ́nú àfẹ̀júmọ́ tí mo rìn ní parapọ̀ ni wọ́n tún da ìdọ̀tí sí afárá parapọ̀ ẹ rí i pé ó ti ń yabọ̀ wá ojú ọ̀nà ó ti ń já ṣé ẹ ní ipá láti yan ẹ̀ṣọ́ tí ó mọ̀ mú àwọn èèyàn odò tó wá lẹ́yìn sùkú orí òkè káfíńtà kan wà ń bẹ̀ kọ́ máa gbọ́ mi ní ìsìn agélẹ́dà agé aṣọ àga wọ́n sì fi búlọ̀kù bẹ̀yẹn àtàwọn àdúgbò eérú ọ̀rá àmàlà gbogbo ẹ̀ ṣé ẹ ní ipá láti mọ arrest àwọn èèyàn bóyá fẹ́ jùmọ̀ ká mọ jíbòde mo mú ọ̀sẹ̀ kún ṣé ẹ nípa wọn. ẹ ṣeun ìjọba ní. ìjọba ní. bẹ́ẹ̀ ni ẹ̀yin ìjọba náà lẹ́jọ́ gbóyè o. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ àwọn tọkọ ní sẹ́yìn yes sir. òun làwọn wọléwọlé wa. wọn wá pọ̀ méjì níbẹ̀ nọ́ọ̀sì. làwọn wọléwọlé wa táwọn wọléwọlé bá lọ okay. ẹni tí wọn bá sọ wọléwọlé láti lọ láti gbàkíyèsí àwọn tí ń da ìdọ̀tí yẹn pé tó ẹ̀yin tẹ̀ ń ṣe kínní yìí o ó léwu fún ìlera àwọn tí ń gbàdúgbò yìí ó dẹ̀ tún léwu fún omi yalé àgbàrá ya sọ táwọn èèyàn ò bá wá gbọ́ tí wọ́n bá report fún wa ọdọọdọ agbófinró. torí tẹ́nìkan bá torí òun fẹ́ rówó òun fẹ́ níláárí tó sì fẹ́ fi kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ládùúgbò ó yẹ ká ké gbàjarè. ó yẹ ká ké gbàjarè. ká dẹ̀ pín lọ́wọ́ rẹ̀. Mr. Tayo ẹ dákun ẹ ń gbọ́ mi báyẹn bá mi Adékúnlé ẹ bá ń kàn sáwọn ọmọ yín méjì ni wọ́n ní ọ̀kan ni wọ́n ní ní North Local Government Ògbómọ̀ṣọ́ ń bí gbogbo tó bá ti dọ̀tí kán lọ wọ́ọ̀nù wọn tí àwọn bá ti gbọ́ ẹ jẹ́ kí wọ́n gbọ́ kán report a wà kó àwọn ọlọ́pàá àbámọ̀tẹ́kùn lọ síbẹ̀ láfẹ̀júmọ́ ẹni bá ti kó tiẹ̀ bá nu kọlọ́mọ́ mu gàrí lọ́yọ̀ọ́ oúnjẹ kú wọ́n lù tẹ́lẹ̀ ọkọ̀ fẹ́yẹ̀wò ọ̀dọ́yọ̀ lọ kí àgbà ń bẹ̀. mo fẹ́ kẹ́yìn tẹ́ wà nílé kẹ́ pè àìṣetán lọ́yọ̀ọ́lé 08061998459 080 ẹ kí wa níwọ̀nba kẹlẹ́ síbi kúkọ̀ ọ̀rọ̀ yín. hello yes ẹ ṣeun ẹ ṣeun. à ń gbọ́ yín sá o kí ni ìbéèrè yín sá. ààrẹ àgọ́ òkè níbi tómi nẹ́pà yẹn lọ àbí ó dà pé ẹ̀ tí ń so omi nẹ́pà yẹn lọ ààrẹ àgọ́ secondary school bẹ́ẹ̀ náà ni mò ń sọ omi nẹ́pà lọ lọ bẹ́ẹ̀. it's okay ṣe àti kọ́lẹ̀. àti kọ́lẹ̀ ààrẹ àgọ́ ẹ dákun tó bá ṣeé ṣe ẹ jẹ́ kí aṣojú àdúgbò yẹn kó wá ẹ jẹ́ kó yọjú sí wa lọ́fíìsì. ṣé ẹ ti gbọ́. wọ́n fi mú wa lọ wo ibẹ̀. hello. ẹ ṣeun. ẹ ṣeun sà. àmì o. bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ gidigidi. ẹ dákun ní tí ó tó kẹ́ni ra
ẹ ti wá kó odò. wọ́n ti wá kó. ní ti ẹnu títẹ ti wá kó tẹ pípẹ̀rẹ̀ ẹ dákun á ní ìdíkàṣà torí ọlọ́. lọ́wọ́ òkè nínú lọ́hùn. ẹ náà ní ti tẹ pípẹ̀rẹ̀ sí kó. lẹ́yìn ilé kéwú. bẹ́ẹ̀ kájú tó ti lé kéwú. ok. tó wà níbi ẹ̀yìn ilé babalọ́lá. ibi náà làwọn sí. ok odò kan ń bẹ̀rẹ̀ ilẹ̀ Babalọ́lá kò sí bíríìjì bẹ́ẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni kò sí bíríìjì bẹ́ẹ̀ni ẹ bá ti ẹ ṣeun àdúgbò mi nù. ṣe bíríìjì là ń sọ báyìí. bíríìjì làwọn ń sọ báyìí tí wọn. ẹ̀yin náà ran aṣojú wá sí local government ṣé ẹ gbọ́ ẹ jẹ́ àṣẹ báwọn. ẹ ṣeun hello. ìpè yẹn rí bẹ́tẹ̀ hello. ẹ ṣeun orúkọ yín ìbéèrè yín o. amen. ẹ ṣeun. ẹ bá wa bẹ àwọn tó ń kọ́ fẹ́ẹ̀sì lórí ibi ojú omi tí ń gbà kọjá yẹn náà. ẹ bá wa bá wọn wí. ok àwọn kan ń ṣe fẹ́ǹsì sórí etí omi lọ. irú rẹ̀ ni ìtẹ́ sọ ní irú ẹ̀ lè tẹ́ sọ ní skul rẹ̀ òkè yẹn. hello. ajẹ́ngbélé. hello. ẹ káalẹ́ o orúkọ yín o. kí ni ìbéèrè yín. ẹ ṣeun. àmín o. alága ẹ̀dá kan ọ̀rọ̀ yìí ìbádùjẹ ẹ̀dá yìí ẹ̀dá kan ìpàṣẹ fún ẹ̀yẹ méjì kó ti bá lọ torí odò ń bọ̀ pẹ̀lú ọkọ̀ tẹ́lẹ̀ pé nípa rí sùn. ok oníkọ́kọ́ mọ̀ pẹ́. ó ti yé wa ẹ̀yin ara rẹ̀ gbà àdúpẹ́ wọ́n ní kọ́kọ́ mọ̀ pẹ́ hello. ẹ káalẹ́ sà. alága wa kò ní rí agbára wọn. àmín o. àwọn nǹkan bíi mẹ́ta mo fẹ́ kí wọ́n bá wa kíyèsí. ẹ sọ ní kankan. àwọn náà ti mẹ́nu bàdí ẹ̀ tá a bá wá di òkè grammar school yìí. òkè grammar school. wọ́n ti ń di ojú ìdílé bá sì náwó wọ́n ti tilẹ̀ di gbogbo kọ́tà. ok. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó lọ ọ̀nà báàgì. Ba kúrò níbi police station lẹ́gbẹ̀ẹ́ ilé epo. ok. ibi kan tẹ́ńtẹ̀ kándúrì àti ṣọ́ọ̀ṣì kan tí wọ́n fi sìmẹ́ǹtì ti lọ wọnú báyìí. ok ṣọ́ọ̀ṣì fẹ́tì. ok. ibẹ̀ nílò gádà. ìkẹta. ẹlẹ́ẹ̀kẹta ni pé bóun ni wọ́n ti bá wa sí àwọn agbóró bá a ti rí ń dọ̀hún yàtọ̀ fún pé ọkọ̀ wà wọ́n máa dà á lọ. ok ẹ ṣeun sà ẹ ṣeun nǹkan mẹ́ta wọn ti mú jáde nísìn wọ́n ní grammar school tó wọ́n ti ṣènáwó ń bẹ̀ wọ́n ọ̀rá àmàlà lókè ọ̀rá wọ́n ti fi dí gọ́tà bó la ṣe ẹ̀yìn àdúgbò gan ẹ lọ complain local government ìkejì ọ̀nà kan wà ní ẹ̀gbẹ́lẹ̀ abalaka lọ sí school báàkì ibì kan wà báyìí tó jẹ́ bí àbàtà wọ́n sọ̀rọ̀ afárá níbẹ̀ dẹ̀ wọ́n sọ nípa nǹkan kólẹ̀ tá a gbélẹ̀ bíríkótó pé local government náà kàn sí yẹn fún wa kí lè rí sọ sí. ọ̀nà pọ̀ ọlọ́run ó gbà fún wa àmín o. ẹ jẹ́ ká kọ́kọ́ mú ní lórí tọkọ̀ náà ẹ jẹ́ ká kọ́ mú bẹ́ẹ̀ láti máa gbé tí àwọn èèyàn máa kólẹ̀ sí àdúgbò kọ̀ọ̀kan kò sí tí ọlọ́run ò lè ṣe bá a bá béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ètò afẹ́ nǹkan báyìí wọ́n lè fún wọn fa alápùfà rẹ̀ náà wọ́n fa alápùfà rẹ̀ so àti gbọ́n tẹ́ sọ àti gbọ́n tẹ́ sọ àmójútó. ìṣẹ́jú méjì ló kù níwájú mi kí n tó lò ìṣẹ́jú méjì yẹn tán ẹ dákun kí n lè ní bí ìmọ̀ràn fáwọn local government chairman yòókù àtìlẹ́yìn bí àpẹẹrẹ torí ètè ibẹ̀ gangan rè pé tọ̀ bẹ́yìn bá ń ṣe dáadáa báyìí o ó yẹ káwa yòókù kákẹ́kọ̀ọ́ lára yín. ẹ ṣeun olóòtú ṣe rí gbogbo àwa alága kò sẹ́ni tí ò ṣe dáadáa ó kàn jẹ́ pé paori tó ń kálukú ló yàtọ̀ ó yàtọ̀ ka paori ó ń kálukú ló yàtọ̀ èmi lè wò wípé ojú odò lèmi fẹ́ fẹ́ kálága kò wò wípé àwọn ọ̀nà tó bàjẹ́ grading ló jẹ́ ńlógún alága kan lè wò wípé primary school yìí típanu rẹ̀ sí lòun fẹ́ kàn so kò sí alága kan tàbó mi tí ò ní project tí wọ́n ń ṣe ìsìkálùkù ló yàtọ̀. ṣùgbọ́n tó jẹ́ yín lógún rẹ̀. èyí tó jẹ́ mi lógún ni pé n tójú mi rí ńlá sí àyẹn ìfẹ́ kó ṣẹlẹ̀ lọ́dún yìí. ẹ ṣeun ká tó mọ ọlọ́dà kan bá mi ẹ súnmọ́ bí mo fẹ́ kẹ́ dárúkọ yín fún wa torí àwọn yín mọ̀ pé ẹ ṣeun tẹ́ ẹ fún mi lórúkọ yín mo mọ̀ lóore. Honourable Mrs. Arẹ̀hó Adéjọkẹ́ Grace
Chief of Staff to the Executive Chairman of Ogbomoso North Local Government, Honorable Ajala Babatunde Johnson, Personal Assistant to the Executive Chairman of Ogbomoso North Local Government, then Mr. Adeyemi Ogunlade Adesina. Sáwọn ni wọ́n tukọ̀ wá síbí. Ẹ ṣeun gan àdúpẹ́. Tọ́ ẹ má bẹ́ẹ̀ kí akọ́gun ilé tó lọ. Tọ́ bàbá wa AVN adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun. Kò ní tán lápò yín o. Ọlọ́run máa tẹ̀ yín síwájú o. Ìfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ ní ìlú Ògbómọ̀ṣọ́ gbé yẹn. Àtọ́jú owó àtèrè ẹ kò dé lágbára Ọlọ́run. Àdúrà yín ó gbà. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ogunlade George Gbadegesin. Executive Chairman fún Ogbomoso North Local Government. Kíkìrọ̀ dẹ̀ mú kí ọ. Àyẹ̀gbádé ọ̀pẹ́ yín kọ̀ ìmọ̀lẹ̀ mú kí ọ. Jọ́mẹ̀jọ́ ló dà o, àlàáfíà fúnlé Ògbómọ̀ṣọ́. Ìwé àdàgbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá.